wọ́n ti já Portable sínú prison. Mo rò pé at first I was so pained. Why? Kí ló dé now? Nonsense gbogbo rubbish now. But at second, the boy is stupid. He's a stupid, dirty boy. At first, I was not happy. Like, that's nonsense. What am I eating money for? What? Kiloji bada offer. Kilo de etc. now. But at second, the guy is a stupid soul. At second. Yes, but why am I like it? You will not. Yahweh tó fẹ́ tó fún lówó oúnjẹ wà lọ lock ẹ mọ́lé. Ẹnìkan pé ló máa pè nínú àwọn industry tẹ́ kó máa pè nìkan. Ó lè jẹ́ Lámídé ló kó máa pè. Ó lè jẹ́ Lámídé ló máa pè àbí kó máa pè nìkan. Oh, Portable can't call anybody to come and help him because ó ti ṣépè fún wọn. All these people share. Is ká ti ẹ̀ fi ẹgbà ká fọpọlọ ṣe. Let's use our sense. Is it possible for me to offend you? This one to offend you. 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 Is it possible for 20 people to offend only you? My friend, check yourself. You have problem. If 20 people can offend only you, if they can swear for 20 people, this one, this one, this one, this one, this one. So all those 20 people are bad people. Check yourself now. Now. Check yourself first now. Definitely something's wrong with you. Go share any now. Back to body. Shaking. Bó ṣe sori burúkú tó tẹ́ bó ṣe burúkú tí tí ẹ ti bàjẹ́ pápátá tán Olúwa àgbáyé àbí pé ra. Kò ní ṣe kámẹ́rà kò máa ṣépè fáwọn èèyàn bẹ́ẹ̀ náà. Tó bá ṣe ilé. Tó bá ní issue ta ló fẹ́ pè, who do you want to call? Now sin ta ló fẹ́ pè. Tó máa Alhaji Paso ni. Alhaji Paso ti play ó ti gba show pa láti December 1. Tó yẹ pé ó fẹ́ fi January sinmi ni. Kò tó wá sí sinmi náà. Sọ Portable yẹn tó níyàwó ń lé ṣá, ó dọ̀tí gan, ó dọ̀tí, ó rùn. Ó dọ̀tí gan, Portable dọ̀tí. Ó dàbí èrí, ó dọ̀tí gan. It's very dirty, it's very smelly. Tó bá wà nínú bẹ́ẹ̀, àbí kí n wà another side. I can't. Oh my days. Ó dẹ̀ níyàwó tó dẹ̀ tó dán kiss ara wọn ṣá. Ṣó níyàwó tó dán lọ́mọ́ra wọn ṣá. Ọmọ yẹn dọ̀tí, ó dúdú, ó jọ bandit, ó jolè, ó jọ lọ́ṣà, ó jọ gbéwìrì, ó jolè, ó jọ èédú, ó jọ kòkòrò táwọn jí. Ṣó ogun àìníkan sọ pé ó ṣògùn ni ọmọ tó kọ kíní yẹn ó máa dàgbà ó máa dògbò ó lè máa ṣògùn kárẹ̀ tuntun ó máa pọ́n láṣọ ni kó máa ṣògùn kó máa wẹ̀ lẹ́bí 30 minutes ó máa dúdú ni ọmọ yẹn dúdú ó jóná ó lé ní ìdẹ̀tí ó máa ní kọ̀rọ̀kọ̀rọ̀, ó máa ní pálapàla, ó máa ní fonela, ní kòkòrò, ó máa ní gbogbo ẹ̀ lábíyá ní kùn ní gbogbo òdí ẹ̀ bá ti jóná kòkòrò á ti dẹ gbogbo òdí ọmọ lórí kọ́ yẹn. Ẹlẹ́dẹ̀ gan á máa rùn bí ògùn òfin ní àbọ̀ á máa rùn. Ọmọ yìí wọ́n ṣe àgbáyé yìí just imagine ló ń sọ yẹn just imagine ló ń sọ RIP tó ní kò test ondo ìfẹ́ tí wọ́n wà lọ́dọ̀ mi lákòókò ìmọ̀ gbá ọkàn gbẹ́ni lọ́dọ̀ mi ní òkú. ọ̀tọ̀ lọ́rọ̀ gbẹ́ni olùṣẹ́ láti náà jẹ́ ọlọ́gbẹ́gbẹ́ náà ti fò ní o. ló bá jẹ́ pé ó kọ́ gbàgbé wá mo ti wá tẹ́lẹ̀. ìjàjà èmi ò ṣe ẹnu máa mú ṣé máa bà tẹ́lẹ̀ ó yá tó bá ti rí mi wọ́n náà wọ̀n kó bẹ́. Bro, who you be na? Identify yourself. Èmi àti identify myself. Ọlọ́wọ́ àyẹ̀kẹ́ mi wúlò èmi àti identify myself. Àbúrò èrè lẹ́yìn. Ewé ènìyàn ni. Tẹ́mi tẹ́mi ṣé ti bí tiẹ̀ ni? Ṣé ti bí tiẹ̀ ni? Àbí mọ́tò fẹ́ pa ẹ́?
èmi ṣe treat mi Bọ́ọ̀sì wo ló lọ? o ṣe ṣe give me identify myself Bọ́ọ̀sì wo ló lọ? kí ni ìyá ẹ jẹ kí ló mu àbúrò èmi ẹ àwọn ló blend àbúrò bukú ni Mo máa dáwọ́ lé lórí yóò máa máa sáwọ́ lórí ẹ̀. o bẹ sáwọn jọmọdé o bẹ sáwọn èèyàn tó ń wọ bọ́dà àbúrò èmi ẹ èmi sọ fún pé identify myself àbúrò èmi bọ̀wọ́ èmi Instagram ẹni kò mẹ̀tẹ́ o this is TikTok ọ̀tọ̀ lọ́rọ́. Èmi ni TikToker. Jẹ́jẹ́ ẹ̀mí TikToker ẹ̀mí wà tí mo máa ń ṣe TikTok mi o Instagram ẹ̀rọ máa mi tẹ́ champion bẹ́ẹ̀. Mo máa wà ẹ́ ni. Akẹ́sílẹ̀ oúnjẹ wọn lábẹ́ ẹ̀yẹ olóṣọ̀pọ̀tì ewúrẹ́ ọlọ́àbàtìjà ẹ̀jẹ̀. O máa ṣọ́kù wa màá rẹ̀ mú ìyá ẹ̀ very soon tó bá ti wá mú ìyá ẹ̀. Bí ìyá ẹ̀ ń gbé gẹ̀ẹ́sì orí mi wá ìwọ́n ìwọ́n tẹ̀ sọ ìwọ́ tẹ́ pé agídí lòlù àbọ̀ tó fẹ́ sórí ibùkún náà ìbọn tó ibù kí ni chance yẹn náà tó ń ṣe èrè ní mẹ́rin lára ẹ̀ ṣé mi jẹ́ síkè tẹ́jọ́ máa bára ń ṣeré pàwé lọ́nláìn ni. bẹ́ẹ̀ lọ́wọ́ ṣíkìn ìyá tó jẹ ó máa jẹ blow ó máa fi blow ni ó máa jẹ fọ́ ó máa jẹ móró. ọ̀tọ̀ bá síkì fa ẹ̀ ọjọ́ tó bá síkì fa ẹ̀ bíláàkì bò wà mẹ́jọ yẹn ọjọ́ máa jára kẹ́ àtàwọn òwe tó kọ́ sẹ́yìn yẹn àwọn tó kọ́ sẹ́yìn yẹn mọ̀kọ́mọ̀kẹ́ ẹrú ni wọ́n. Ẹgbẹ́ ní sáyébí ọmọkẹ́dùgbò yẹ̀ bẹ́ẹ̀ ní sáyébí ẹ̀kàn bẹ́ẹ̀ ni ẹ̀kàn bẹ́ẹ̀ ni. Ibo àdúgbò yín ìyá ẹ̀ ó yá dárúkọ àdúgbò ẹ̀ máa ń ṣe mọ́rò fẹ́ láàárọ̀ la. Ó dà kí wèrè nìyẹn ìwọ ìkẹ́ Portable. Name your arena. Portable Name where you base. Ṣe mọ́rò fọ yìí àwọn ṣọ̀ṣì tó tẹ̀lé kí lọ́bẹ̀mí lọ́wọ́ ṣọ̀ṣì tó tẹ̀lé káàkiri. Orí ẹ kú ṣọ̀ṣì ni wọ́n ń pè bẹ́ẹ̀ yẹn bàbá kà. Ta ló jẹ́ ṣọ̀ṣì? Bàbá tó lè mọ́tò tó blò àwèrè màláìka mímọ́ ọ̀ṣọ́mọ lójoojúmọ́ àwèrè ọ̀tọ̀lọ́rọ̀ ní mi ṣọ̀ṣì máa lóko àwọn tó wà pẹ̀lú mi lóko ọ̀tọ̀lọ́rọ̀ ṣọ̀ṣì fìyẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan ó ti yẹ ebi kọ́kọ́ ní kó bá sọ̀rọ̀. ṣọ̀ṣì ń lo mọ́tò ṣé wà ní kẹ̀kẹ́. Wèrè ṣé ẹ fi kọ́ ọjọ́ mọ́tò mi wọ̀n ẹ̀. Ìwọ àparò irú mọ́tò mélòó ló ní. èmi ò ṣọ́ọ̀lá ẹ̀bẹ̀ndọ̀ èmi ò ṣọ́ọ̀lá original nǹkan tó bá ti rí lára tèmi original ni mi lè kí n ṣẹnu tó bá ti rí lára tèmi original 1 million. nǹkan fake náà ti wọ́n nǹkan fake náà ti wọ́n. 1 million original nǹkan tó bá ti rí lára mi original èmi ò ṣẹnu nǹkan tó bá ti rí lára tèmi original èmi ò ra fake èmi ò fún fẹ́ǹsì mi sálọ kọ́ tí bá ti tó mi tó kọ́ tí bá ti tó mo tó mo Colorado pa ó jura wọn lọ. lábẹ́ lọ́wọ́ ṣíkì mi ò sá mi fún fẹ́ǹsì. lábẹ́ lọ́wọ́ ṣíkì mi kọjá ara mi. ẹlẹ́dìyẹ ìjọ tó bẹ́ sọmọ ẹyẹ ìjọ yẹn la gbé sẹ́yẹ. gbogbo tó sọ ẹ tó bá bẹ́ sọmọ ẹ. ó bẹ́ sí bàbá ẹyẹ wọn kápá ẹ. tó bá ti rí mi tó bá ti rí mi kó wá sọ yín pé yẹ ni ẹ. wá tó bá bẹ́ mi fà kọ́ tó bá ká ẹ mọ́kọ̀rọ̀. ọ bí bàbá tó bí bàbá ẹ njọ́ tó bá ti rí mi tó bá ti rí mi wá mi sọ̀rọ̀ yẹ tó bá ti rí mi wá mi sọ̀rọ̀ yẹ. tó bá jẹ mọ́lẹ̀ bí 93 tó bá ọ̀rọ̀ lifestyle à ń sọ tó bá gbé gẹ̀ẹ́sì o máa lápá. njọ́ tó bá ti bí ẹ̀rẹ̀ kó wá bá mi sọ̀rọ̀ yẹ tó bá ti rí mi kó wá bá mi sọ̀rọ̀ yẹ tí tó bá ti bàtẹ̀ jẹ́ wọ́n á gba mọ́tò ẹ̀ wọ́n á gba fóònù owó ẹ̀ wọ́n á pàkó láyé gba kótó wọ́n á nù ẹ̀ pa fún mi. wọ́n pàkó la. àbólé burúkú ni ẹni ṣé wéèrè ni ẹni. wọ́n pàkó la mi. tó bá ti rí mi tó bá ti wá rí mi kó sọ̀rọ̀ yẹ tó bá sọ gbogbo àwọn ọ̀rẹ́ yẹn lọ́la yẹn àbúrò èni ẹni kí ni chance yẹ ṣé ẹ tó ń gbé tó bá kẹ ẹyẹ ṣé báyìí àkókò blended. táyé díẹ̀ fún ẹ ṣé báyìí kọ́yìn yẹn ẹgbẹ́ nìyẹn ó díẹ̀ ti. ẹ̀yin àkókò blended. tí bá ti mú ẹ tó bá bá mi sọ pé ẹyẹ kí o máa ní kọ́ nínú ẹ̀ pa màá ní kọ́ já sí òkò nínú ẹ̀ pa sí kọ́ màá ní kọ́ nínú ẹ̀ pa sí kọ́tà fún mi. ó ti fẹ́ nu kọ́ máa já sí òkò máa nínú ẹ̀ pa àdúgbò ènìyàn ni wọ́n dẹ̀ máa ṣe wọ́n dẹ̀ máa ṣe bí wèrè tí wọ́n yẹ kọ́ máa ṣe bẹ́ẹ̀ nìyẹn wọ́n tó ní sáyé. náà sẹ́kọ̀ bá ṣe dọ̀ ìdè fọlọ́tà kọ. tani ẹyẹ ti jẹ́ bìkìmánà. wèrè bìkìmánà jẹ́ mọ́ yóò kọ́ sàkóró. ọtí sàmì èrò ni. àdàkọ̀ pàkólà yìí ẹ̀fọ́ gbọ́dọ̀ mi nìdẹ́gọ̀ pàkólà yìí. ìwọ́n tó nà ẹ́ tó sàn pàkólà tani àbúrò wèrè. Mamu ya èmi wá pẹ̀lú ọ̀nà mamu ẹ̀ wẹ̀ wá yẹn. èmi fẹ́ mú èmi fẹ́ mú ọmọ kan pè ní Portable ọmọ kí ló fẹ́ kí ló sì dọ̀wọ́ yìí àmàlùkò pátá ẹ lọ́wọ́ bó ṣe rọrọ fáńdù mi yẹ pé ó làm lock am up too na you say make you tear you police uniform ọmọ máa ń gbà ṣọmọ ìdíjà aṣọ ọlọ́pàá ni bọ̀ orí mi ò pé kó tẹ́ kí n jẹ́ kọ́ béèrè kó tẹ́ kí n jẹ́ kọ́ wádìí kó tẹ́ kí n kọ́ béèrè kí n tó kájọ́ kọ́ mọ̀ kó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí n tó máa bẹ́ bọ̀ off your bet ẹ̀kẹsẹ̀ ó ti gba bàtà mi ẹ̀kẹsẹ̀ ó ti gba
bẹ́ẹ̀tì mi ní òun bẹ́ẹ̀tì kan wọ̀ native mi wọ́n ti tú okùn torí ọmọ abẹ́kíyàn lo okùn wọ́n ti yọ okùn ṣòkòtò native mi wọ̀ ó ti ń jábọ́ nídìí mi gbélégbélé ó ti yé yín wíyà lock him up mo ní lock ẹ̀wọ̀n ó gbàwọ́ lọ́hùn ṣe rí nǹkan tí mo kàn rántí ni pé origin mi tó tù pẹ̀lú block